wọ́n ní tí chọ́ọ̀chì kan bá wà wájú rẹ̀ wọ́n máa yá àwọn nǹkan lọ́dọ̀ àwọn òsín tó burúkọ yá wọn lópin ìgbà tí nǹkan tí ò bá ti ní ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìjọsìn tí wọ́n ń ṣe tọ́jú ìṣẹ́bọ. àmọ́ tó bá pé wọ́n ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìjọsìn tí wọ́n ń ṣe tọ́jú ìṣẹ́bọ ò gbọ́dọ̀ yá wọn torí pé Olúwa ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ètò wọ church ọwọ́ yá wọn pọ̀ pàtó wọn fi pa kó burú tàbí òye wa kò sí nǹkan tó burú mẹ́. iná ọwọ́ church wọ́n sì múná dé wáyà já wọ́n ti wá so wọ́n wá sọ́lé tèèpù wọn fi sí mọ́ ìyàwó nítorí pé iná náà lọ́wọ́ àti wọ́n fi máa ṣe kíni tó fi máa ṣe ìjọsìn wọn. so ọmọ wo síra wọn. so ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ máa lọ kọ́ èdè Ọlọ́run táwa ń sọ Ọlọ́run tó gbọ́ gbogbo èdè ni ìyẹn àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin lẹ gbé òkúta kan kalẹ̀ tí gbogbo ayé gbọ́dọ̀ máa fèsì ẹni tí ò bá ti fèsì ibi tó òkúta yẹn wà kò jọ́sìn fún Allah òrìṣà yín tẹ̀ ń sìn. ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin náà lè ń lá òkúta ẹ̀yin lẹ tún máa lọ ra òkúta tẹ́ máa sọ fún òkúta tẹ́ sọ pé ẹ̀yin ṣe ẹ̀sìn ẹ̀dí pẹ́ sìn nìyẹn. gbogbo ọmọ náà tẹ́ máa fídíò máa sọ pé Jesus is the only way kẹ́ máa ṣe. now àti ilẹ̀ ní mùsùlùmí ti jẹ́ ni wọ́n ti kórìíra gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú Christian àti church. gbogbo agbọ́n tí ọmọ kèfèrí Christian yìí sọ náà Ezekiel lórí ọ̀rọ̀ tí Dr.Sharaf sọ nípa pé àwọn kèfèrí tàbí àwọn ṣẹbọ so in tí ó bá ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀sìn tí wọ́n ń ṣe lórí iṣẹ́ kèfèrí pẹ̀lú ọba dẹ́dà tí wọ́n ń ṣe èèyàn gbọ́dọ̀ fi support wọn ìmọ̀ ní ti yíyá ni tàbí ní ti ẹ̀bùn ni so ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ yẹn wallahi bó ṣe rí nìyẹn oye báyìí torí ó gbọ́dọ̀ jẹ́ ìkúnlọ́wọ́ lórí ẹbọ àti ìsìn àtànù tọ́ in tó wá bọ ọmọ yìí nínú jẹ́ òun náà ni sísọ tí dókítà sọ pé so àwọn sísọ tí dókítà sọ pé in tí ó bá ràn wọ́n lọ́wọ́ lórí ẹbọ so tí wọ́n ń ṣe èèyàn gbọ́dọ̀ fi ṣe kí ni èèyàn gbọ́dọ̀ fi yá wọn tọ́ Noah Ezekiel àkọ́kọ́ náà Islam yìí kọ́kọ́ ṣe ẹ̀sìn Kristẹni èyí tẹ́ ń gbé káàkiri so Islam ẹ̀sìn kan ní tó yá sí pé ó wà detailed well detailed oye torí àwọn ọ̀rọ̀ jákujàku kẹtàkẹtà tó ń sọ jáde lẹ́nu yẹn ìpè ẹ̀yin mùsùlùmí lẹ́ni tó já sí wípé tẹ́ ẹ̀ bá ti kọ́ èdè that is tẹ́ ẹ̀ bá ti kọ́ èdè lárúbáwá ẹ̀ lè jọ́sìn fọ́lọ́run ọba so ẹ̀yin mùsùlùmí lẹ́ni tó já sí wípé tẹ́ ẹ̀ bá ti dé Mẹ́kà ẹ̀ lè jọ́sìn ẹ̀yin mùsùlùmí lẹ́ni tó já sí wípé tẹ́ ẹ̀ bá ti dojúkọ Káàbà ẹ̀ lè ṣe kíni ẹ̀ lè jọ́sìn ẹ̀yin mùsùlùmí lẹ́ni tó já sí wípé tẹ́ ẹ̀ bá ti kí sí Al-Hajar al-Aswad òkúta dúdú so kìnnìkan ò ṣe tó ń pe àwọn nǹkan yẹn lẹ́bọ olódò òṣì tọ́ àkọ́kọ́ náà ìdojúkọ Káàbà táwọn mùsùlùmí ń dojúkọ Káàbà kì í ṣe bọ́ rárá àtọ̀ àmọ́ nígbà tó já sí wípé ẹ̀sìn ti sọnù fẹ́yìn Kristẹni ẹ̀sìn sọnù fún yín gan so ẹ̀sìn kọ́ńkálukú ṣe bó ti wù òun lẹ̀sìn Kristẹni you can do the way you like you don't need this scripture this Bible called scripture you don't need it to be Christian o need the Bible láti jẹ́ Christian so torí ẹ̀sìn anyhow ni ẹ̀sìn ṣe bó bá ti wẹ̀ ni àìjẹ́ bẹ́ẹ̀ kálù bá mọ Bíbélì dáadáa ni oye so direction tọ́lọ́run bá fún yín ipe kẹ́ fi jọ́sìn kẹ́ máa dojúkọ fi jọ́sìn òun lẹ gbọ́dọ̀ máa dojúkọ nínú book of Deuteronomy chapter 12 verse 5 wọ́n ní Moses ń sọ fún àwọn ọmọ Israẹli pé but you shall seek the Lord at the place which the Lord your God will choose from all your tribes to establish his name there for his dwelling and there you shall come so ibi tọ́lọ́run bá ní kẹ́ dojúkọ fi jọ́sìn òun lẹ dojúkọ fi jọ́sìn fọlọ́ba láti inú Bíbélì rẹ so tọ́ ọlọ́ba ló wà mọ́ ibi tẹ́ ti lọ́ọ́ hi Kristẹni jákujàku yìí tó yá sí pé anyone can just be doing anyhow wọn kálukú kàn lè máa ṣe jákujàku so táwọn mùsùlùmí bá wá ń dojúkọ Káàbà so tó ń dojúkọ ojú kan náà fi kírun fi jọ́sìn fọ́lọ́run ọba ṣe eléyìí ẹbọ wá ni so that is ó sọ pé ẹbọ ni Mósè ń sọ pé káwọn àwọn ọmọ Israẹli kí wọ́n máa ṣe àbí pẹ̀lú pé ojú kan ni kí wọ́n dojúkọ lásìkò yẹn kọ́lọ́run bá tó padà yí padà sí Mẹ́kà olódò òsì burúkú so Al-Hajar al-Aswad táwọn mùsùlùmí kì í sì kì í ṣẹbọ rárá àti rárá oye kì í ṣẹbọ torí pé àwọn mùsùlùmí ò nígbàgbọ́ pé Al-Hajar al-Aswad yẹn lè ṣàǹfààní kan àbí ó lè ṣe kí ni ó lè fara ni wọn so oye nínú ọ̀nà gbà fi jọ́sìn fún Ọlọ́run ọba òun ni Al-Hajar al-Aswad láti fi tẹ̀lé àṣẹ Annabi sallallahu alayhi wa sallam so ìtẹ̀lé àṣẹ Annabi ìtẹ̀lé ìwà ọkọ̀ṣe Annabi lórí Al-Hajar al-Aswad òun gangan ni ìjọsìn téèyàn ń ṣe oye fún Allah bẹ́ẹ̀dá ní lórígun bẹ̀yẹn so kìí ṣe Al-Hajar al-Aswad òun gangan fún ara rẹ̀ nítorí ìtẹ̀lé àṣẹ Annabi bẹ́ẹ̀ ni ìtẹ̀lé ìlànà rẹ̀ so ìṣe bó ti ṣe oye ẹ̀sìn ni tọ́lọ́run ọba tó ṣe kíni tó pè wá sí pé ká ṣe àti Allah wa àti ar-Rasul ẹ̀tẹ̀lé Allah ẹ̀tẹ̀lé kíni ẹ̀tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ àyàfi àwọn kan tó já sí pé ó kàn wà specialized àwọn specialities tó já sí pé Annabi nìkan ló kàn wà fún eléyìí nǹkan ọ̀tọ̀ ni then ó sọ pé a gbọ́dọ̀ kọ́ èdè Lárúbáwá ká tó jọ́sìn ká tó lè kírun ká tó lè ṣe bẹ́ẹ̀ ni so Islam yìí ṣẹ̀sìn anyhow so now ìwọ tó sọ pé tó fẹ́ máa fi pé wọ́n kọ́ èdè Lárúbáwá tó fẹ́ máa fẹ́ fi yẹpẹrẹ àwọn mùsùlùmí kílódé tẹ́ ẹ̀ máa ṣe speaking in tongue tẹ́ ẹ̀ máa ṣe ẹni èdè òyìnbó ìrẹ̀nà Ezekiel tó bá bí ọ̀dà tó bá tó bẹ̀ wá kí n ka speak in tongue mẹ́ta fún ẹ kó sọ túmọ̀ rẹ̀ lálàṣe
aláìdákanmọ̀ so ẹ̀yin tẹ́sí ń sọnù fún níṣẹ́ lẹ́mọ̀ gbọ́ ṣàkà bùbùbùbù ẹ̀rá kò kí ni ìtumọ̀ ṣàkà bùbùbùbù so kẹ́ẹ̀sì lọ kọ́ èdè ebéèrú àbí kẹ̀kẹ́ lọ kọ́ èdè gíríkì tí wọ́n fi manipulate bíbélì fún yín so ṣé kò wá bẹ́tà ju ṣàkà bùbùbùbùbù ṣàkà bùlàbùlàbùlà tẹ́ mọ̀ ṣe káàkiri kò wá bẹ́tà rẹ̀ so ó wà fi lẹ́yìn ìwé àwọn mùsùlùmí tó yá sí pé wọ́n ń sọ èdè tó yá sí pé kèfèrí gan lè gbọ́ òye tí wọ́n fi mọ ẹni tí wọ́n ń sọ so ìyẹn bẹ́ẹ̀ lastly ó sọ pé àwọn mùsùlùmí jọ́sìn fún Allah sìgìdì Allah bẹ́ẹ̀ dá ìṣe sìgìdì oye ipe Allah bẹ́ẹ̀ dá ọwọ́ rẹ̀ méjèèjì ọ̀tún ni so kò túmọ̀ sí wípé ọwọ́ tí wọ́n ń rí lára àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ ni kò túmọ̀ sí rárá àti rárá oye Allah bẹ́ẹ̀ dá ló mọ bó ti rí àwa mùsùlùmí sì gbàgbọ́ wípé ó ní ọwọ́ àmọ́ bó ló ti rí àwo mà àwo ṣe kí ni àwo lè máa ròyìn rẹ̀ Allah bẹ́ẹ̀ dá ló mọ bó ti rí so fún délé yìí so ó nílẹ̀ àti tracy so Christianity ó nílẹ̀ àti tracy ẹ̀ padà síbi títí ń bọ̀ ibo lẹ ti rí ẹ̀sìn yìí gangan ní Christianity yìí so torí èmi ò rí ẹnì kankan nínú gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n mention sínú bíbélì tó ṣe Christianity tẹ̀ ṣe yìí ìyìn rí kò sí ẹ̀kan sí anyhow tó Allah bẹ́ẹ̀ dá yóò fi yín mọ́nà. barakallahu fikum ẹ̀yàn mọ̀ nínú Islam lórí sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam lórí fundraising tá à ń béèrè fún kí Allah bẹ́ẹ̀ dá máṣá sẹ́ni kọ́ọ̀kan wá ní ẹ̀sán olóore so tá a la fẹ́ fi ra ilẹ̀ fún ilé kéwú àti mọ́sálásí gẹ́gẹ́ bá ti ṣe lálàyé ìgbà ní àwọn advanced balance tá a ṣe kíni so àwọn balance tá a nílò àti ṣe kíni tá a nílò àti make up fún àwọn ẹni tí agreement ọ̀rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ láàrin wa so owó tó sì kún wájú wa 7.4 million naira ni lọ́wọ́lọ́wọ́ báyìí àti rí 393,000 naira tó túmọ̀ sí pé ó kù 7,007,000 naira àrò yìí tálọ́bẹ̀ ẹ̀rọ bá ṣe gbàláyè fún nínú arziki nítorí Allahu azza wa jal ẹ mọ́ṣẹ́ bàbá dá sí kálọ́bẹ̀ ẹ̀rọ mọ́ṣẹ́ san nǹkan kún yín àtàwọn náà ní ẹ̀sán olóore àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf. ẹlẹ́ẹ̀kejì